الأبرار اللهم معنا وروضة الأبرار اللهم معنا اللهم يا رحمن وفضل يا المؤمنين وولد يا ولد رحمن فلا ولا في اليوم يا سامع الورى nígbà tí máa ń dí ọlọ́mọṣẹ́ àgbà níbàdà fún wa أجب لي ọlọ́mọṣẹ́ àtẹwọ́ gba lẹ́sìn fún wa o وياك أشهد wọn lágbára rí àti àṣẹ rẹ wọn láàánú rẹ tó ju bínú rẹ lọ. وأنت رجائي lábẹ́ yìí ọ̀rọ̀ ọmọlọ́lá dídì láwọn agbá pẹ̀lú في ògbó ọlọ́run الهوائج كلها ìwẹ̀ wíwẹ̀ nínú Islam insha Allah وأنت الذي wọn láwọn agbá báyìí pẹ̀lú ògbó ọlọ́run. تعطي الأنام bàbá wa gbọ́ níwájú àgbáyé ọlọ́mọṣẹ́ àjárí yìí pẹ́ o as'adallahu ayyakum. أراني وكيلا gbogbo àwọn alágbára lé àlékún lẹ́yìn ọlọ́run أعونك إنني àlékún kí àrí ọlọ́run àlékún kí àrí ọlọ́run bá jíṣẹ́ fún anábíà Muhammad. عبد ذليل àwọn afọ àwọn atẹ́yìn olùbárúkẹ́ àwọn يا مبارك ọlọ́mọṣàbá ayọ́nu sí wọn o. العزيز àwọn òbí wa tí wọ́n bí wa ọlọ́mọṣàbá fi ń rẹ̀ balẹ̀. وسيلتي olúwa wa bùkátà wa pọ̀ níwájú rẹ̀. سوء الجبال وفوقها àwọn jẹ́mọ́ wa ní rọ́ọ̀dọ́tì làbọ̀rọ̀ ọlọ́mọṣàbá aṣáko wa lẹ́sàn-án olóore. وأنت عليم wọn agbára rí àti àṣẹ rẹ̀ ọlọ́run. كلما قوى لي صديق wọn àmín àtàwátà ti dé àtàwátà wà lọ́nà. أسجد يدي lọ́dọ̀ kò má parí kankan wa lẹ́kún o. أريد لقبولا ولا آمين. رحمة wọn àmín wọn àmín. مجد العبيدة gbogbo ọ̀rọ̀ wọn bá kù sí ọlọ́mọṣàbá tún sí. gbogbo àyíká yìí táwa ọlọ́mọṣà dábòrẹ́ bò wá máa ń tẹ́rọ̀dọ̀. ọlọ́mọṣà yọ́nú sí gbogbo alápapọ̀ wa o. ìyọ́nà ọlọ́run lójú gbogbo nǹkan lọ àtọkùnrin náà wà àtobìnrin náà wà. àtàwátà wà lọ́nà ẹ̀dín àtàwátà wà Nàìjíríà. ọlọ́mọṣà yọ́nú sí gbogbo wa o. ọlọ́run tó làbúrò àdìo ọmọṣà wa gbòòrò rẹ̀. wà kọ́ mọ́sálásí fún wa wọ́n lè kí o tí wọ́n dà fún wa gbẹ̀ wá lẹ́yìn ní kẹ́lá nù rẹ̀ gbogbo àwọn àdánù wa bá ràn wọ́n lọ́wọ́ o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم رب المؤمنين أدوك فولم وبا الحمد لله عليكم كيرم عليكم كيرم باسف عن النبي محمد صلى الله عليه وسلم gbogbo ẹ̀jẹ̀ máa tẹ̀ ń gbọ́ wa lọ́dẹ̀kẹ̀jáde ayé gbogbo alákí pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. Abdul Mu'minin ọ̀rọ̀ wa lálẹ́ yìí ọmọ dá lórí al-ghuslu fil Islam bat in Islam. Abdul Mu'minin bat in Islam ìwẹ̀ wíwẹ̀ nínú Islam. láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn a máa ń ṣe púrógámù náà tá a máa ń pè ní ìmọ̀lọ́lá àdínì ọgbọ́n ògbé o ìmọ̀lọ́lá àdínì ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá àdínì ọgbọ́n ògbé Ànábì Muhammad Ànábì ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din. Abdul Mu'minin àwọn afọ àkọwálé kí wọ́n bẹ̀ wọ́n ní máa ń taari ń bẹ̀ wọ́n máa ń ṣàrìtí yánu. man yuridillahu bihi khayran ẹni Ọlọ́run bá fẹ́ orí fún tó fẹ́ kọ́ lọ ayé rí tó fẹ́ káàlì kìámà rẹ̀ náà máa jẹ́ torí kí ló Ọlọ́run wá sí fún àpá ọmọ méjì Ọlọ́run Ànábì ní yufaqihu fid-din Ọlọ́run yóò kàn fi ọ̀rọ̀ ẹ̀sìn yé náà ni Ọlọ́run wọn nìkan gbọ́ ẹ̀sìn yé yóò lágbọ́ yé ẹ̀sìn wàhálà yìí wọn náà làwọn ń bá wa náà pé kí táwọn afá kó wa ká máa tọ̀ fúnra wa wẹ́rẹ́wẹ́rẹ́ ń jọ́ kí náà ni a sọ̀rọ̀ nípa tọ̀hárọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ a sọ̀rọ̀ nípa àlùwùdú Abdul Mu'minin èyí tó kàn báyìí táwọn gbéyẹ̀wò báyìí ní gbogbo ọjọ́ àlàrúbá Abdul Mu'minin gbogbo ọjọ́ àlàrúbá afẹ́sẹ̀ dúró àwọn púrógírámù náà yóò ní táwọn sọ lóòjọ́ Monday yóò ní táwọn sọ lóòjọ́ Tuesday ọjọ́ Wednesday ó ti wá wà ń bẹ̀ báyìí pé táwọn sọ lóòjọ́ Wednesday ní ọ̀rọ̀ ẹ̀sìn Abdul Mu'minin gbogbo tó bá ti so mẹ́sìn láàmú yanjú lóòjọ́ Wednesday Ọlọ́run kò yí àti mímọ́ táfi máa rí iṣẹ́ ọlọ́mọṣàbùn wa o ọlágbára ní àti àṣẹrẹ al-ghuslu fil Islam ìwẹ̀ wíwẹ̀ nínú Islam Abdul Mu'minin àbí àwọn àfáà pé kí ni wọ́n ń pè ní gúúsùlù Abdul Mu'minin àwọn àfáà tá à ń pè gúúsùlù ní
huwa ta'mimul jasadi bil ma'i òun ni fífi omi sí gbogbo ara omi ó kárí gbogbo ara wíwẹ̀ gbogbo tí ń jẹ́ eríkèéríkèé ara là ń pè ní ìwẹ̀ tá bá fẹ́ wẹ̀wẹ̀ tá à ń wí o wọ́n ní bí nìyẹn ti rọ́ fún ilẹ̀ hadathil akibari pẹ̀lú àníyàn wípé ìwẹ̀ tí ń wẹ̀ yìí o mo fẹ́ gbé ẹ̀gbin ńláńlá kù lára ni o. Sheikh Abdul Mumin níjọ́ kí ní àná tá à ń sọ̀rọ̀ nípa aliwudu mo sọ fún wa pé bàbá fẹ́ sàlùwàlá a máa ń sàlùwàlá láníyàn pé rọ́fù bìníyàtì rọ́fù ilẹ̀ hadathi ilẹ̀ àsìgárì. Abdul Mumin à ń sàlùwàlá láti fi àníyàn pé mo fẹ́ gbé ẹ̀gbin kékeré kù lára ohun ti àlùwàlá àmọ́ ìlà kí ni gusla àmọ́ ti ìwé tiẹ̀ a máa gbẹ̀ bí nìyẹn ti ọ̀rọ̀ fún ilẹ̀ hadathil akibari pé mo fẹ́ gbé ẹ̀gbin ńláńlá kúrò lára òun là níyẹn tá a máa fi ṣe kíni tá a fi wẹ̀ Abdul Mumin bàbá tí wàá wẹ̀ bí ẹ̀gbin bá ń bẹ lára ní ìbáhátì máa mọ̀nà àwùlẹ̀ hadathu min al-ibadat a máa wẹ̀ láti sọ gbogbo ohun tí ẹ̀gbin ọ̀já rí ṣe àwọn kankan bẹ tẹ́gbin bá ń bẹ lára tá à ní ṣe bàbá tí wàá wẹ̀ á wà lè ṣe bí yẹn bá lẹ́gbin la tó bá ní jẹ́nàbà la àbó ní haidọ̀la àbí kò tí wẹ̀wẹ̀ ní fast Abdul Mumin kò ní lè kírun abẹ́ẹ̀kọ́ ni kò ní lè gbàwẹ̀ kò ní lè tàwáfù lé Ọlọ́run bọ́ bá ti wá lọ lè wé àwọn tá a wó yìí dànù yóò wá dẹni tó ṣe kíni tí ó lè máa kírun yóò lè gbàwẹ̀ yóò lè tàwáfù lé Ọlọ́run. Abdul Mumin ìjẹ́rìí ń bẹnu Kùránì fún yí pé ìwẹ̀ ń bẹ àbí kò sí ẹ̀rí ìwà nu Kùránì àmọ́ ẹja lọ èyí tó wà nítòsítòsí wa níbi àyà àjọ kìíní àná tá à ń kà níbi àyà àlùwàlá náà ni ká lè jẹ àlùbáríkà gbígbọ́ Kùránì Abdul Mumin ẹ bá kí àyà wọn láti fi yẹ àyọ̀ lẹ́dínà àmọ̀ ní ẹ̀sà oṣù. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run dákun má jẹ́ àṣì má jẹ́ àṣì sọ. Bismillahir rahmanir rahim. Ẹja gbé bẹ́ẹ̀ láti jẹ àlùbáríkà Kùránì. Ya ayyuhalladhina amanu. Idha qumtum ila salati. Idha qumtum ila salati. Oṣù bàbá Mùmínì. Faghsilu wujuhakum. Wa aydiyakum. Wamsahu bi ru'usikum. Wamsahu bi ru'usikum. Oṣù bàbá Mùmínì. Wa arjulakum ila al-ka'bayni. Barakallahu fina jami'an. Fattahharu. Abdul Mumin àyà tẹ ẹ̀ka yìí àbọ̀ bọ́ bàbá Mùmínì àyà tẹ ẹ̀ka tán fún wa yìí àyà tá a fi rí ẹ̀rí nínú Kùránì pé ìwẹ̀ ń bẹnu. Abdul Mumin bàbá lórí kí wọ́n á ní mujibatul gusli. Bàbá Mùmínì ọgọ́ mujibatul gusli àwọn àká tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn fún yàn. Bí lágbájá so ti wẹ̀ kí ni ìyẹn lè irú condition wo nìyẹn lè wà tí ó fi dẹni tí ó máa wẹ̀ tí ó wà nípa agbúdọ̀ wẹ̀ o. Bàbá Mùmínì condition wo nìyẹn ó lè báyàn tàbí dáadáa o ìyẹn gbúdọ̀ wẹ̀. Àwọn àfáà ní mujibatul gusli àbọ̀gbọ́ khamsatun. Àfáà lè kí wọ́n kọ́ wa bẹ́ẹ̀ wọ́n ní tí máa jẹ́ kí ìwé ó di dáadáa fún yàn khamsatun nǹkan márùn-ún náà ni. Abdul Mumin alákọ̀ọ́kọ́ ni khurujul maniyyi biladhatin fi nawmi. Abdul Mumin khurujul maniyyi biladhatin fi nawmi aw fil yaqidati. Ní tí máa ń sọ ìwẹ̀ dọ̀ranyàn nǹkan àkọ́kọ́ ni kí spam ó jáde látara ọmọ ènìyàn. Abdul Mumin látara ọmọkùnrin àbí látara ọmọbìnrin tá spam ó jáde àtọ̀ tí ń dọ́mọ ó wá jáde látara èèyàn tó bá ti jáde ìwẹ̀ dọ̀ranyàn. Àwọn afárá ní ọ̀nà tí máa ń gbà jáde ọ̀nà méjì ni. Abdul Mumin ìmọ̀ àbọ̀gbọ́ khurujuhu fi nawmi ó lè jáde látọjú oorun. Abdul Mumin spam lè jáde ń jọ́ mi pé ojú oorun mo sì wá jí mo bára mi pé mo ti dà sí ara. Àwọn fílẹ̀ pé kí wọ́n lajúlẹ̀ báyìí náà bá a ti lajúlẹ̀ yìí náà bóyá ó súnmọ́ obìnrin ni àbí bóyá ń ronú ń pa obìnrin bí ìyàwó òun kò bá rí báyìí ni wọ́n ronú Ọlọ́run wá ní spam wá jáde lára rẹ̀ wọ́n ní dandan ni fún kó ṣe kíni kọ́ lọ lè wẹ̀ ìka àkọ́kọ́ nù. Abdul Mumin ẹ̀rí níta spam bá jáde lára ọmọ ènìyàn ó gbúdọ̀ lọ lè wẹ̀ òun lọ́rọ̀ Ànábì Muhammad sallallahu ẹ̀dá kan ìbáyìí Ànábì Muhammad dáadáa. Ànábì ní innamal ma'u minal ma'i.
Abdul Mu'mini innamal ma'u minal ma'i anabi ẹ̀rí omi ní bí omi wáyé Abdul Mu'mini omi ní bí omi wáyé bómi kan bá ti wá látara omi látún fi fọ ara nù tara ó fi di kíni tara ó fi di mímọ́. Ìwẹ̀ wíwẹ̀ bó bá ti dà sára ìwẹ̀ ló fi tán rẹ̀. Ó sọ àfáà Mu'mini àwọn àfáà wọ́n ní lẹ́ẹ̀kìn wọ́n ní ṣùgbọ́n o bàbá ní bíyẹn bá da omi bíyẹn bá da àtọ̀ sára wọ́n ní ṣùgbọ́n idha nazala al-maniyyu ala sabili al-maradi bí sọ́mọ bá wá dà lára àyàn tó jásí pé àìsàn ní mú un dà kìí ṣe pé àsìkò rẹ̀ tó fún ọmọ mẹ́rin ìyẹn lajú rẹ̀ lójú ayé báyìí ọkàn bẹ̀rẹ̀ sí ní da spam lára náà ní ti àìsàn wọ́n ní dúnà ládàtì àbọ̀gbọ́ dúnà ládàtì kìí ṣe gẹ́gẹ́ yóò róbìn kò sì ronú nípa obìnrin ara rẹ̀ ò dìde kò sì sùn ọkàn jòkó náà ni ó sì di pé spam ó sì ń dà lára àwọn àfáà ní ìdájọ́ èyí wòye sí ìwẹ̀ o wọ́n ní ìwẹ̀ náà kò ní ìwẹ̀ o wọ́n ní fa hukumu wo hukumu lè bá ó lè ìdájọ́ tiẹ̀ ní kọ́ lọ lè ìdájọ́ tó bá ṣe fún òun náà Abdul Mu'mini kí ni ìdájọ́ tọ̀ ní kí o san àzákàrí rẹ̀ nù kí o lọ lè tábà kọ́ra sànù ẹni bá jásí pé kò ronú pa obìnrin ara rẹ̀ ò múfù kò sì súnmọ́ obìnrin kò sì sí lójú oorun ọkàn jòkó náà ni ó sì rí pé àtọ̀ ń dà lára òun àwọn àfáàní tí ó sì ní pé kọ́kàn lọ lè gbà àzákàrí rẹ̀ mú kó sì fi omi ségéni kó fomi fọ̀ wọ́n ní láàyè jíbù mẹ́ni olùkóṣùlù ìmọ̀ ìwé kíségéni kìí ṣe dáadáa fún èyí òun walakin yẹ jíbù mẹ́ni olùdù àmọ́ dáadáa ní fún kúrò ẹni náà ó sàlùwàlá tọ́jà tí pé ó lálùwàlá tẹ́lẹ̀ ọwọ́ ajé pé àìsàn ni wọ́n mú spam dà lára rẹ̀ wọ́n ní dáadáa fún ọ ní kò léwu ẹ̀ àlùwàlá ló tún ṣe padà kó fi lè dẹ́n tí ó nírun la ilaha illallah. wa in kuntum junuban fattahharu. Allahu akbar kabira. wa in kuntum junuban fattahharu. Abdul Mu'mini ọ̀kan náà sàhábà nínú àwọn tó bá níbi Muhammadu kò dáadáa àpẹẹrẹ Abdullahi ibn Abbas lórí yìí tàn sọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńjọ́ kan ẹni tí ń fún alábàárì náà ni àfáwà àgbàtà ń pè ní Mujahid radiyallahu anhu òun ní fún alábàárì pé Abdullahi ibn Abbas sọ̀n bá fà ní sọ àkóso àbí àgbà tó lọ́nbọ̀ ní mímọ̀ ní púpọ̀ pẹ̀lú àdúrà tánibí àmàmà sí fún Abdullahi ibn Abbas wà wà lẹ́jọ́ òkúnjọ́ kan títí ń kọ́ ọ̀yàn ẹ̀kọ́ ní dáwọn lẹ́kọ̀ọ́ Ìsìlámù àwọn tó pọ̀ ní wọ́n jòkó ń bẹ̀ ńjọ́ náà Mujahidu bẹ́ẹ̀ Abdul Mu'mini àfa àgbàtà pé ní Tawusu ìbẹ̀ẹ̀bẹ̀ àfa àgbàtà pé ní Sa'id ibn Jubair ìbẹ̀ẹ̀bẹ̀ Akrama òun náà ìbẹ̀ẹ̀bẹ̀ àbọ̀gbọ́ wọn ní láàrin ìjòkó náà jọ náà wọn ní Ibn Abbas kọ́ ìmú yusalli wọn á ti dá lẹ́kọ̀ọ́ tán àfa Abdullahi ibn Abbas ìwádìí wọn ń kírun àbọ̀gbọ́ wọn ní ìdí waqafa alayna rajulun lọ́kùnrin kankan dúró lẹ́wọ̀n lérí báyìí àwọn àwọn mímọ̀ ẹ̀kọ́ lọ́kùnrin kan wá dólé àwọn lérí faqala ọkùnrin tó wọlé wọn tó dùn wọn sọ pé hali min muftin Abdul Mu'mini ọ̀gbọ́ hali min muftin ìjà rẹ̀ nìkan níbi ìjòkó tẹ̀ ìjòkó yìí tí ó ṣe fàtàwọ́ ọ̀rọ̀ ẹ̀sìn fún wa tá a lè bí ní béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tí ó sì dá wa lóhùn àwọn mẹ́ta àbáwọn mẹ́ta tó jòkó yìí àwọn wa sọ pé faqulna Abdullahi ibn Abbas kí n lọ́wọ́ o faqulna gbogbo wọn wá sọ báyìí fún yìí pé sáàlì bèrè tó bá wù ọ́ àfọwọ́ mọ́mí náà gbọ́ bèrè tó bá wù ẹ́ á dá ẹ lóhùn faqala arákùnrin wa ní ìbéèrè mi ni pé innama kullama bulitu tàbá àwùlímọ́ òdáfíkù Abdul Mu'mini ó ní ẹ̀rí mi ò iná ẹ̀ ó lè rí mi arákùnrin yìí o kullama bulitu gbogbo ìgbà tí ń bá tọ̀ ọmọ ní báàlà yabulu àbọ̀gbọ́ ọ̀tọ̀ yọ̀ọ̀tọ̀ búlítù gbogbo ìgbà tí ń bá tọ̀ tán tàbá àwùlímọ́ òdáfíkù omi lọ́gbọ́lọ́gbọ́ a máa tẹ̀lé tọ̀ mi. ọ̀ngbọ́n bẹ́ẹ̀ sọ fẹ́ bí wọ́n omi lọ́gbọ́lọ́gbọ́ a máa tẹ̀lé ìtọ̀ ọ̀hún túmọ̀ pé spam tún máa ń wá lẹ́yìn ìgbà tó wọn bá tọ̀ tán àbọ̀gbọ́ ọ̀nìtọ̀ kúrìnà lẹ́dí yakunu minhu al-walad àwọn táwọn àjùkú wọn sọ pé wọn láwọn sọ fún pé tí èsè pé omi tí ì máa dọ́mọ ọmọ ní tí èsè omi tí máa dọ́mọ ní àbí wọn náà bí bẹ́ẹ̀ kọ́là náà
arákùnrin ní bẹ́ẹ̀ ni àtọ̀ tí máa dọ́mọ òun náà ni máa wá lẹ́yìn ìgbà tí wọ́n bá tọ̀ tán wàrà kólìnà gbogbo wọn sọ fún àwọn èsì tá láwọn fún ìjọ náà ni pé àlééká àlùbùsù wọn ní dandan ni fún ọmọ lọ léwẹ̀ ni o ọba àwọn ọmọ ní dandan ni fún kó ṣe kí ni kọ́ lọ léwẹ̀ nígbà kan ti dá arákùnrin lóhùn tán wọ́n ti bí àwọn àfa lọ́dọ̀ àwọn lóhùn yìí wọ́n ní fàwọ́lá rọ́jù wọn lárakùnrin wá jíjú padà ó wá bẹ́ẹ̀ ọbẹ̀ ìsìn padà lọlé àwọn ọ̀gbọ́n mi ní wọ́wúwà yóò rọ̀ jí o nígbà tí wọ́n ń lọ èsì tí ó wù padà ní pé inna lillahi wa inna ilayhi raji'un aṣọ fúnra wa rí pé kì í ṣe ní bá kú nìkan là máa wí bẹ̀ fún gbogbo ẹni bá rí tí mo lè dùn sí ló sọ pé inna lillahi wa inna ilayhi raji'un kọ́lá tó fún wájọ́ kan pé ìyàwó Aisha radiyallahu anha ìyàwó Aisha àjòkúnjọ́ kan àtàlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àtùpà tó wá fẹ́ ní ìnàlẹ́ ẹjọ́ náà àtùpà náà wá kú àníbi wa ní inna lillahi wa inna ilayhi raji'un ìyàwó Aisha wa ní bó ń ṣe ọlọ́run àtùpà ló kú gbà tó fọ́sẹ̀ kí ló ní tó tán sọ pé nàìjíríà àníbi ní gbogbo tó bá ṣẹlẹ̀ tọ́kàn wa bá ti kọ́ ọ́ láàmà wí fún arákùnrin yìí náà wí bẹ́ẹ̀ ń kọjá sí pé tí máa ń ṣẹlẹ̀ sí tipẹ́tipẹ́ wọ́n bá tọ̀ tán spam máa wá kì í sì wẹ̀ ó ti wá kára látijọ́ yìí tóun ṣe ń kírun tóun ṣe ń gbàwẹ̀ tóun ọmọ ọwọ́ ní inna lillahi wa inna ilayhi àwọn tẹ̀lé mọ́mìnì wọ́n ní wàá jìnnà ibn Abbas fi salati Abdullah ibn Abbas ọwọ́ kírun náà ọwọ́ akíngbà tí ó kírun tán faqala ọwọ́ sọ báyìí pé àbọ̀bọ̀ fún ma kọ́ra ní akarama wọ́n sọ fún kírámà kan náà sọ abéhùn ọwọ́ ní aláyá bí rọ́jùlì àwọn mọ́mìnì aláyá bí rọ́jùlì ẹ̀sán ní bá ń pẹ́ arákùnrin náà wá àwọn alágbáwá mọ̀rọ̀ sọ púpọ̀ aláyá bí rọ́jùlì ẹ bá ń pẹ́ arákùnrin yẹn ẹ bá ń pè wá àbọ̀bọ̀ mọ́mìnì wọn ní fà àkíbálà àléná arákùnrin wọn bá dé fáwọn mọ́mìnì ọ̀gbọ́ arákùnrin náà bá ṣe kíni lọ́ba dé nígbà tí ó dé àbọ̀bọ̀ mọ́mìnì arákùnrin náà dé faqala àbọ̀gbọ́ Abdullahi ibn Abbas wọn sọ fún àṣàbí wọn pé ara ayé tó máa àfùtá ayé tó ń àbọ̀gbọ́ bihi hadha rajul ala kitabillah Abdullahi ibn Abbas ní fàtàwá tẹ dá fárákùnrin yìí nísìn tẹ ẹ sọ fún pé dandan ní kọ́lọ̀ léwẹ̀ sínú Kùránì lẹ́tì rí ni kúrínálà àwọn àṣàbí wọn sọ pé àwọn ò rí nínú Kùránì o àwọn dáadáa kan láwọn ò rí nínú Kùránì àbọ̀gbọ́ tó máa kọ́ Abdullahi ibn Abbas tó ní fàánù Rasulillah sallallahu alaihi wasallam ìjẹ́ rí èsì fàtàwátẹ̀ gífò nísìnyí tí ẹ bá nínú àdìsá níbi àmàmà ni kúrìnà láà wọ́n láwọn ọ̀bá nínú àdìsá níbi àmàmà o wọ́n sì lè mọ́ mẹ́ni wọ́n láwọn ọ̀bá nínú àdìsí àbọ̀ ọ̀gbọ́n mẹ́ni fàkọ́ọ̀là Abdullahi ibn Abbas wà ní àmà àbọ̀gbọ́ àmà níbo lẹ ti wá rí àbọ̀gbọ́ kúrìnà gbogbo sọ pé ara yìí náà àwọn àdúgbò làákàyè àwọn làwọn ti rí àwọn kan rò bẹ́ẹ̀ pé ọyọ kó rí bẹ́ẹ̀ làwọn bá fi bẹ́ẹ̀ kọ́ọ̀lá Abdullahi ibn Abbas wà fún ọ lẹ́sìn pé fadhalika irú tẹ dánwò yìí ni ó jẹ́ ànábì Muhammad sallam ànábì àwọn sọ bẹ́ẹ̀ pé ànábì sọ́nà lọ rí tẹ dánwò yìí ni ìṣẹ̀lẹ̀ tánàbì àwọn máa ń sọ fún wa ń jọ kàn yí pé faqihun wahidun àbọ̀gbọ́ olùgbẹ́sìn yìí ẹyọ kan ashaddu ala shaytani ó ṣòro fún èṣù mini alifi àbídì ó ṣòro fún èṣù láti gbá mójú ẹgbẹ̀rún olùsílọ́hùn lọ. Ọyọ́ ọ̀rọ̀ yìí bàbá mi ní bí yẹn bá jẹ́ ẹni tó gbọ́sìn yé ọyọ kan èèyàn kan tó gbọ́sìn yé àti kí ṣètánì tó lè rírú ẹni náà mú yóò ti mú àwọn àfa aládùúà ẹgbẹ̀rún kò sì tí ì rí ẹni tó bá gbọ́sìn yé ọyọ kan kò tí ì rí gbá mú. Àwọn obìnrin mọ́ mi ní Abdullahi ibn Abbas radiyallahu anhu wọn ni wàjẹ́ àrọ́jù arákùnrin náà wá dé fa akbala alayhi ibn Abbas ní Abbas ní àbá pọ́síwájú rẹ̀ ọba sọ faqala Abdullahi ibn Abbas wà fún lẹ́sìn pé ara'ayta idha kana dhalika minka àbọ̀ gbọ́ ó ní ìjẹ́ tí spáàmù yẹn tó ọba ti di pé spáàmù yẹn jáde àbọ̀ gbọ́ àtẹ̀jídà ṣàwátà àbọ̀ gbọ́ àtẹ̀jídà ṣàwátà fi kubulika ǹjẹ́ ọ máa ń rí wípé ara nǹkan ọmọkùnrin rẹ máa ń dìde sọ máa ń fìlà nígbà tó yẹ kó o mẹ́sì ìyàwó rẹ nígbà tí spáàmù yẹn bá ń jáde ọkọ làlá arákùnrin rọ ò ní ara mi mú fò ní sí fìlà nígbà tí mo mẹ́sì ìyàwó mi o ní kà máa jáde ní má ti tọ̀ báyìí ní máa jáde náà ni abúlábà tó o tó ní fàárì kájìdù àbàkọ́ khadiran fi jasadika ìjà rẹ máa ń le tí wọn náà máa rí pé alhamdulilayi ara mi le dáadáa ọkọ làlá arákùnrin kò rí bẹ́ẹ̀ o abúlábà náà bá sì náà innama hadhihi àbùrọ̀dà ó ní eléyìí àìsàn lásán eléyìí ìtú ìṣọ́ yìí o àìsàn lásán ni o yẹ̀kìfì kàmẹ́níhà àlùdù ntọ́ka máa sí náà ní kọ́ masàgbàlá
àlùwàlá lásán ni o nídìí láti máa ṣe àbábẹ̀rẹ̀ mọ́mìnì ẹ̀rí rèé fún wa pé gbogbo ẹni tó wá já sí pé spam bá jáde lára rẹ̀ nípa nítọpasẹ̀ ti pé àìsàn ní mú jáde wọn nílò ẹni náà kò ní wẹ̀ àlùwàlá ni yóò ṣe. وإن كنت جنبا àwọn obìnrin mọ́mìnì àwọn àfà wọn ní kèétán o níbi alákọ̀ọ́kọ́ tàbí náà ló wọn ní ìdá àárọ̀ àbọ̀gbọ́ wọn ní ìdá àárọ̀ ànàfsáwò anáwò tálẹ̀mẹ̀ bí yẹn bá wá rí ẹ bí àwọn lálà àbọ̀gbọ́ pé wà á mọ lálà lójú oorun ọgbọ́ wà bá dà ọ lálà kó ń sún obìnrin lójú oorun wà bá dà àrísítà ìkọ́dọ̀ lẹ́yìn ìgbà tó wá sí kíni lẹ́yìn ìgbà tó wá tají tán lámúyẹ̀ jídì màdé já ọ̀hárí spam kankan ní ara rẹ̀ fíìdì yábì kò rí níbi aṣọ rẹ̀ olólùwà ha mọ̀ lálà lójúmọ̀ ní ìpín mo súnmọ́ bí ìyàwó mi gẹ́fẹ̀rẹ̀ mi mo pa aṣọ akájájá ń ṣeré ní bá a ṣe ń kìsì kọ́ra ṣeré gangan lójú oorun àmọ́ gbà tó dí lámúyà jíjí màlẹ́yà fíìdì yábì ọ̀bá spam kankan lára rẹ̀ kò rí níbi aṣọ rẹ̀ àwọn àfáàní fàlágùsìlẹ̀ àlè wọ́n ní wẹ̀ nínú òníwẹ̀ orígbọ́n mẹ́ni wọ́n ní wẹ̀ náà kò sí kẹ́ni òníwẹ̀ torí pé ànábì ní iná málímáwù mẹ́nà lè máa yí omi ní bí omi wáyé àmọ́ àwọn mẹ́ni àmọ́ wáyé dàárọ̀ àfi fáwọ́bì yìí mà ní ìyá ẹni bá lára lójú oorun kóun sún obìnrin ọwọ́ adé sójú ayé ọwọ́ bá màníyì ní ara rẹ̀ àbọ̀gbọ́n mẹ́ni wọ́n ní irú ẹni oṣù kẹ́ni wà lámù yàtọ̀ kúrí àná owó tà lámà àbọ̀gbọ́n mẹ́ni èyí dà sàjẹ́ wíyì ni pé àbọ̀gbọ́ ọkàn jí ni ọgbọ́n mẹ́ni ó jí ọwọ́ rí spam ní ara rẹ̀ wà lámù yàtọ̀ kúrí àná owó tà lámà àmọ́ kọ̀ ọ̀ràn tí bọ́yá òun lálà àbúwọ̀ lálà ọ̀ràn tí máa pé bóyá mo sún obìnrin lójú oorun ọkàn jí ó sì bá spam ní ara rẹ̀ lásán bẹ́ẹ̀ ọ̀bẹ̀rẹ̀ mọ́mìnì àbọ̀ ọ̀gbọ́ kí ó tà ń kí náà máa fà ti kọ́ wa ni ọ̀ràn tí wọ́n ní wà jábà àlè yìí á ń yẹ kíta sílẹ̀ wọ́n ní dandan ní fẹ́lẹ́ yìí ń kọ́ wẹ̀. ẹ̀ńtà àkọ́kà àná àdàlẹ̀ màníyà mẹ́ni o tó bá ti mọ̀ pé màníyì tọ́jà lára àwọn o àtọ́ tó wọn rí bí aṣọ ara àwọn ni wọ́n dandan ní kọ́ wẹ̀. fa iná ìfikí ha àfùdọ́lùkọ́ ìdán. àfùdọ́lùkọ́ ìdí. àfùdọ́lùkọ́ ìdí. òṣùwọ̀n ìdálébẹ̀rẹ̀ wá tàkì wá àwà àdàlùkọ́ sídi. ìdálébẹ̀rẹ̀ wá tàkì wá àwà àdàlùkọ́ sídi. àwọn obìnrin mọ́mìnì ẹni tó sùn ọwọ́ jí kọ ọwọ́ bá àtọ̀ lára rẹ̀ fún àwọn mìíràn ọgbọ́n dáadáa ọba àtọ̀ lára rẹ̀ kò wá rántí pé òun lálà àbúrò wọn lálà gbọ́ síta ìka ó yàtọ̀ síra báwọn kò wá rántí sóòtú àti bàtọ̀ lára rẹ̀ àwọn àfáàní intaha kaka anna hadha limaniyya mẹ́niwù tọ́ba tí wàá mọ̀ pé màníyì tó rí wọn àtàrà rẹ̀ ló ti jáde o wọ́n ní wàjábà àlẹ́ ìlú kùsùlù dáadáa ní kọ́lọ̀ líwẹ̀ ọ̀dọ̀ ìmọ̀mẹ́nẹ̀ anábìá Muhammad sallallahu òun ní Aisha ìyàwó Aisha radiyallahu anha òun ní fún alábàárì nípa ìbéèrè tí wọ́n á béèrè nípa arákùnrin kan lọ́dọ̀ anábìá Muhammad wọ́n pẹ̀lú anábìá nípa àwọn ọkùnrin pé nípa ọkùnrin yajudu libalibala tó bá ó jí ọ bára rẹ̀ tó ti rin gbẹdẹ fún omi bí àbọ̀nbẹ lára òun àmọ́ wà láàyè dùkúrò àbọ̀gbọ́ ìhàtìláàmà kọ̀wá rántí pé òun lálà bí òun lálà òun rántí alákàkà àfa ànábìá kọ́ láyé tẹ̀sí ànábìá yóò lọ líwẹ̀ ni àbọ̀gbọ́ ànábìá tún wá ní wọ́n á tún bèèrè ànábìá ànábìá Muhammad àná rojú lè yára anáwó kọ̀dé ìtàlámà nípa arákùnrin tó lálà lójú oorun pé mo súnmọ́ mi lójú oorun mo kíṣe òbí lójú oorun kódà mo ti nǹkan ọmọkùnrin bọ́ abẹ́rẹ́ lójú oorun àmọ́ wà lámúyẹ́gìdì bàlìbàlà àmọ́ kò rí spam kankan ní ara rẹ̀ ànábìá ní ẹ̀sìn táwọn ilé fún ni pé àbọ̀gbọ́ ànábìá ní lágùsìlà àlè ànábìá ní ìròyìn wò níwẹ̀ o ọmọ ní ọgbọ ànábì ní láàkóṣìlá àlè irú èyí wò ní ṣégeni wò ní wẹ ẹ̀rí ni fún wa nípa ti ẹni tí ó sùn tó dà sára àtẹni tó sùn tí ó dà sára. tafaqqa la ilaha illallah. fa inna li fikiha afdalu qaidin. ila libirri wattaqwa wa adalu qasidin. àwọn obìnrin mọ́mìnì àti gbọ́ bẹ́ẹ̀ abala alákọ̀ọ́kọ́ láti wà lẹ́fà àbọ̀bọ̀ mí ni nǹkan àkọ́kọ́ tí máa ń mú ìwẹ̀ di dandan fún yàn tí wọ́n lágbájá ẹgbẹ́ lọ́wọ́ o òun ni kí spam ọ jáde ní ara yàn márùn la pè é fáwọn mí ni àwọn abíyẹyọ kan oṣù láti bàbá yìí àwọn àfààní wọ́n yìí dà kọ́ọ̀mà ní naomi bí yàn bá dìde látọjú oorun àbọ̀gbọ́ fún mọ̀sọ́là ọwá sálùwàlà ọwá kírun
ní ìgbà tó wá kírun tán thumma tabayyana lahu ba'da dhalika annahu kana muhtaliman lẹ́yìn ìgbà wọn lọ́wọ́ rántí pé mo lálàá lójú oorun pé mo sún obìnrin ó sì ti dà sára àwọn àfáàní fáàlì an yu'ida salata abada wọ́n ní gbogbo ìgbà tó bá rántí dandan ní kọ́lọ̀ lè dáhùn yẹn padà ẹni tó jí tó wá sáyé lọ lè kírun ọwọ́ kírun tán wá dá mo dà sára àti mo lálàá ọwọ́ rántí pé mo lálàá lóòótọ́ pé mo sún obìnrin lójú oorun mo sì dà sára tó ti kírun náà àwọn àfáàní lọ lè wẹ̀ dandan ní kọ́ dáhùn padà àwọn ọmọ mi lọ gbọ́ wọ́n ní wàá yíra sọ́ọ̀lá wákìtàn àwọn wákìtà yìí ni tó bá jẹ́ pé ìrun méjì lójú wá kí ó ti ká ìlà ó ti kí àlásárì fún mọ̀ wàjáde àtàrà lè mà níyì lẹ́yìn ìgbà tó wá kí ìrun méjì tán ọwọ́ rí tírésìsì wípé spam ń bẹ ní ara àwọn àfáàní fálí ìyá hasibahu abẹ́ẹ̀kọ́ fálí yóò hasibahu ní áàkiri náà mọ́tì náà mà á wọ́n ní yóò sí ìrun mú sí orin tó sún gbẹ̀yìn tó bá yá sí pé ó kàlàsá ó kí àyílà tán ọwọ́ sùn lẹ́yìn àyílà ká tó kí àlásárì wọ́n ní ìrun àlásárì wọn ni ó tún kí padà kò ní kí àyílà mọ́ torí pé ti sùn kò sùn kó tó di pé ó kírun àyílá àwọn ọmọ mẹ́ni wọ́n ní wọ́n lè yọ̀ọ́ ìdàlẹ̀ wákàtà lẹ́yìn sọ̀láhù kọ́bùlà náà mọ́tìlẹ̀ àkírà wọ́n ní ìrun tó wá kírun àbọ̀gbọ́ ìrun tó kí síwájú kó tó sùn yẹn wọ́n ní ìrun ní oṣù kéde yọ dà padà. bọ́mọ mẹ́ni orí igbó àbọ̀gbọ́ alákọ̀ọ́kọ́ nù tí máa ń sọ ìwẹ́ di ọ̀hánà yàn fún yàn ọwọ́ ni khuruju limaneji tí sípàmù bá jáde lára ọmọ ènìyàn àbọ̀gbọ́ fílínáwómì lójú ọ̀run ló ti jáde ni áwòfílì yẹ̀kìdọ́tì àbí lójúlẹ̀ pé yẹn ayájúlẹ̀ báyìí ó sì súnmọ́ obìnrin àbí ń ronú ń pa obìnrin àbí kankan sàǹsì ni bóun náà ní báyìí sí rí ni ọwọ́ àfìdí pé spam wá jáde lára rẹ̀ àwọn àfáàní wàjábà àárẹ̀ ìlú gúúsùlù wọ́n ní dandan ni fún ẹni náà kó ṣe kí ni kọ́ lọ lè wẹ̀. àmọ́ bàbá ajá ní tó yẹ pé spam ń jáde lára rẹ̀ tó jẹ́ pé táìsàn bá ní wọ́n ní àlùwàlá ni yóò ṣe kò ní wẹ̀. fa inna li fikiha afdalu qa'idain إلى البر والتقوى وعاد القاصدين. Abábìnrin mọ́mìnì ẹni àkejì nínú nǹkan márùn-ún tí máa ń sọ ìwé di ọ̀rá yà fún yà òun ní ti kọ́ wòlé àbọ̀gbọ́ alẹ́kìtánáìní ní ti kọ́ alẹ́kìtánáìní òun ní kí ìtàn méjì ó pàdé àbábìnrin kí kálámù kó wá wọnú ìgò tàdá àbámọ́mẹ́nì bí kálámù ọkùnrin bá wọnú ìgò tàdá obìnrin àbámọ́mẹ́nì kọ́dà tí ọba jù báyìí lọ orí ẹ̀sán kú àbí ó ti mọ́ dédé orí ìlà tí mẹ́lọ́ mi yìí bí ìlà tí máa ń bẹ nítorí ọ̀nà kan àbámọ́mẹ́nì bí ọba ju dédé làwọn náà lọ tó bá ti lọ lè wọnú ìgò tàdá obìnrin àwọn àfáàní wàjábà àléhìn lẹ́gùsùlù àtọkùnrin àtobìnrin dandan ni kíyàn ọwẹ́ Abábìnrin mọ́mìnì. Ànábì Muhammad. Ànábì ní idha jalasa ar-rajulu bayna shu'abiha al-arba. Bọ́kùnrin bá lọ lójú òkú lílo obìnrin. Ọwọ́ wa kan ọwọ́ àbọ̀gbọ́ ọwọ́ ọkùnrin àti obìnrin wá ṣe déédéé ara wọn. Ó jẹ́ àbọ̀gbọ́ ẹsẹ̀ àtẹsẹ̀ náà ṣe kí ni ó ṣe déédéé ara wọn. Thumma ja'adaha wà tóbìnrin wá rò má ṣe ara yín ẹ wá dì mọ́ra yín kìsì ara yín ọwọ́ di pé nǹkan ọmọkùnrin rẹ̀ wá fi lọ lé wọnú nǹkan obìnrin náà àwọn mọ̀mìnì Ànábì ní fàkọ́dí wàjábà lè gúúsùlù Ànábì ní dandan ní kíyàn ọwẹ́ o kọ́dà pípẹ́ pé kò bá ju ráńpẹ́ tó ra owó sọ́dọ̀ àkọ́rọ̀ àkànnà àbá kọ̀wọ́ dáadáa kọ̀wọ́ tí wọlé tán yányá díẹ̀ ní mọ́ra tí kò wàjábà lè gúúsùlù àwọn afáàní ìwọ́dọ̀ ọ̀ràn yà wọ̀nyí ńlá mu yá ń zè àwọn mọ̀mìnì wọ̀nyí kí mo pé wọ̀nyí ńlá mu yá ń zè kọ́dà bí spam ọ̀bá wá bí àkọ́dà mo ṣe rí mu dáadáa àmọ́ tòun ti bẹ́ẹ̀ spam ọ̀ jáde dáadáa ni fún yàn kó ṣe kéde kọlọ lè wẹ̀. Tàfọ́kọ́ àwọn Ànábì ló gbé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́gbọ́n yìí o. wa inna li fikiha afdalu qa'idain. Ila al-birri wa taqwa wa adalukọ́ sídi. Abábìnrin mọ́mìnì. Barakallahu fina jami'a. Afáwọn àgbà Abu Musa al-Ash'ari radiyallahu anhu wa àdọ́. Òun ní fún wa làbárì àwọn ọ̀gbọ́fà mọ́mìnì ó ní kúrìtùlẹ̀ Aisha ó ní fún ara àwọn òun sọ fún ìyàwó àgbà Aisha ìyàwó ànábì Muhammad sallallahu ó ní mo sọ fún Aisha pé ní ìwúrídù á ní àṣẹ àlákì à ń ṣe é ó ní ìwà Aisha ìyàwó Aisha ní ìwúrídù á ní àṣẹ àlákì à
àìṣe ó ní mo sì fẹ́ béèrè kan lọ́wọ́ ìyá wa nífa نعم àbọ̀ gbọ́ àmọ́ wà á ní astahayi minki àmọ́ ojú ń tì mí نعم àbá mọ́ mẹ́ni sọ wọn pé àyàwó Aisha wọn bá fọ àgbàlá wọn náà نعم bá náà bí ọba sí sọ bá náà máa ń dá sẹ̀ríà ما شاء الله gẹ́gẹ́ bí ìyàwó àfa tó kéwú ni àwọn àfa kíyàn lórí ìfẹ́ tó kéwú àbá mọ́ mẹ́ni ìyàwó àfa tó kéwú àwọn akẹ́wọ́n sàtàlátù wá dé àbáwọn oníbèrè wá dé wọn wá sí sáfà lé ìyàwó àfa náà kọ́kọ́ síta kọ́ máa ti fàtàwá lókù bẹ́ẹ̀ láyé àti máa ń ṣe Aisha àjòkú láàrin àwọn obìnrin bára ibi bá ń kọ́ àwọn ọkùnrin lẹ́kọ̀ọ́ Aisha náà máa kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ nínú àwọn ọkùnrin tí Aisha kọ́ lẹ́kọ̀ọ́ ni Abu Musa al-Ash'ari yìí wà sahabi yóò jẹ́ lílo ni ọ̀pẹ̀lẹ̀ mọ́mìnì Abu Musa al-Ash'ari yìí ni ìyàwó Aisha mo ní béèrè àmọ́ wà á ní astahayi àmọ́ yẹn ń tijú mínkì ojú yín tì mí púpọ̀ ìyá wa ojú yín tì mí fakọ́ọ̀dà Aisha wá fún ìyàwó Aisha ó wá fún Abu Musa ní ó fún ní èsì ó ní sáìlì ó ní ẹ béèrè yín bàbá wala tastahi ẹ má tijú fa innama ana ummuki fa innama ana ummuki ó ní ìyá rẹ mo jẹ́ rọmìnì sọ pé Aisha ní ummul mu'minina ìyá gbogbo amòmìnì ó ní innama ana ummuki ó ní ìyá rẹ mo jẹ́ ẹ béèrè ọmọ kì í sì tijú lọ́dọ̀ ìyá rẹ̀ rọmìnì ìyá Aisha náà ti fáàrí ó gẹ́ tiẹ̀ fọ́sà àlàhà nígbà tán èsì ìbéèrè ti dé fọ́sà àlàhà ni Abu Musa wá béèrè lọ́wọ́ Aisha pé alẹ́ rọ̀jú lì bí ìbéèrè mi ni mo fẹ́ béèrè nípa ọ̀rákùnrin àbọ̀ gbọ́ mo fẹ́ béèrè nípa arákùnrin ìyẹ̀gìṣà tó bo obìnrin tó sún obìnrin tó ti ń kálàmù rẹ̀ bọnú ìgò tàdá obìnrin àmọ́ àfọ àmúmínì wàlá yẹnzì àmọ́ kọ́dà ó gbé súnmọ́ obìnrin àmọ́ kò sí kíni àmọ́ kọ́dà ó gbóbìnrin lásìkò kọ̀dà spáàmù fakọ́ọ̀lát ọlọ́mọsá bùnmọ́ yà wọlé àlùbáríkà ẹ̀sẹ̀ amínà wọ́gbọ́ Aisha fakọ́ọ̀lát Aisha wá fún Abu Musa al-Ash'ari ìdésì kí lè sì tó fún ọ wá ní àní nàbí sallallahu alaihi wasallam ọ wá dá ìsì mú wá fún ara rẹ̀ òun náà wá padà sọ́dọ̀ ọkọ rẹ̀ pé náà bá ní ìwọ náà lọ́lá obìnrin gidi ọ máa dá ọlá padà sọ́dọ̀ ọkọ rẹ̀ náà bá lọ́mọ kéwú lọ́lá ọ máa dá ọlá padà sọ́dọ̀ àáfàá rẹ̀ náà bá lọ́mọ lọ́lá ọ máa dá ọlá padà sọ́dọ̀ àwọn tí wọ́n bí ọ. àwọn obìnrin mọ́mìnì Aisha wa ni wọ́n dájọ́ náà àwọn wọ́n dá pẹ̀lú dájọ́ tí ọkọ òun fi lé ẹ̀ lòun fi dá. àwọn obìnrin mọ́mìnì ọ̀wá gbọ́n tí ó wí ọlọ́run níbi àwọn ọmọ sọ bẹ́ẹ̀ pé ìṣe àṣọ àbàlẹ̀ kàtáàní àlẹ́kàtáàní fàkọ́dìwà jábàlì gúúsùlù. àbọ̀ tí ìtàmídìí bá ti papọ̀ mọ́ra wọn àbọ̀gbọ́n mọ́ra wọn tọkùnrin bá ti sùn lérí obìnrin táládé ọkùnrin aládé àbọ̀gbọ́ adé ọkùnrin tó wá wọnú abẹ́ obìnrin kálámù ó ti gbọ́ mọ́mí yìí ọgbọ́ yífa àbí ká àwọn afáàní ti júbí ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀gbọ́mẹ́nì àzákàrí ọkùnrin nǹkan ọmọkùnrin ó wá wọnú abẹ́ obìnrin anábìíní fàkọ́lù ọ̀jábàlì gúúsùlù anábìíní dáadáa ìwé ti di ọ̀ràn yẹn nù. àwọn àmọ́mẹ́nì àwọn afáàní kódà kọ̀ tán síbẹ̀ àwọn afáà pọnpọ̀ bí ẹ̀rí ẹ̀ nàrọ̀ júlà àbọ̀gbọ́ lẹ́ọ̀gà yaba àṣàfàtà làkàrí yìí fi dòbúrì òǹfà wọ́n ní gbogbo ọkùnrin náà àbọ̀gbọ́ mẹ́ni ẹgbẹ́ dáadáa o tó bá lọ létí nǹkan ọmọkùnrin rẹ̀ tó ti àzákàrí rẹ̀ bọ ibi tí ìgbẹ́ ti máa ń jáde lọ́dọ̀ obìnrin òṣèlú ẹni bá gbẹ̀yìn wọlé sóbìnrin la tó wá ti àzákàrí rẹ̀ bọ bí fòrọ̀ tí ìgbẹ́ máa ti ń jáde obi tó wá ti bọ̀nù wọ́n ní àlẹ́ yìí wá àlẹ́ kálíkùsù àtọkùnrin àtobìnrin dandan ni wọ́n wẹ̀ wọ́n mí ní má gbẹ̀dì tán o wọ́n á ní wọ́n ìtìyà nùlìmọ̀rẹ́ àti fi dòbò ìyá haramun àmọ́ ẹja lọ lè mọ̀ pé ìmọ̀ bóbìnrin láṣepọ̀ láti ibi tí ìgbẹ́ ti máa ń jáde ìsìlámù sí lè wọ̀ fún wa òun là ń pè ní lowat nǹkan táwọn àjọ ànábì lùtù sí tọ́lọ̀ fi pa wọ́n rẹ́ kò dáa amẹ́nibá dánrọ́ ẹ̀wò ó ti kọ́ lẹ́tà sí ìbínú ọlọ́run dandan sí ní fún kọ́lọ̀ léwẹ̀ àtọkùnrin àti obìnrin kó di méjì. nǹkan ẹlẹ́ẹ̀kejì ni tí máa ń mú yàn wẹ̀. iná lè fi kí ha. àbọ̀ abìnrin ìwẹ̀ tí ń bẹ̀ wọ̀. ìlàrí ìbẹ̀rù wa tẹ̀kí wá wà á dàlú kọ́ sídìí. abọ́bìnrin mọ́ bìnrin àti gbogbo ẹni tí ń gbọ́ wa ọlọ́run dákun mọ́jà fojú sunkún ọmọ lẹ́yìn ọlọ́jà lálùbáríkà ọlọ́jà sórí ìyá àtẹnìkìyàmà ọlọ́mọ́sà fi yé wa jù báyìí lọ ọlọ́run gbàdúrà wa kò sì yọ́nú sí wa ẹlẹ́ẹ̀kẹta àbọ̀bìnrin múmìnì tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn fún yàn
òun ní nkìtọ́ wùlẹ̀ àháìdì wọn nìfàásì fábìlì mọ́mìnì nkìtọ́ wùlẹ̀ àháìdì wọn nìfàásì torí àkọ́kọ́ tá a kà ń tá a pè ní bí màní tí sọ́wọ́n bá jáde ń á sùn sí jẹ́nẹ́mbà nù mọ́mìnì ọ̀gbọ́ jẹ́nẹ́mbà lẹ́yìn o ẹlẹ́kẹta ní nkìtọ́ wùlẹ̀ àháìdì bí menstruation bá dá ẹ̀jẹ̀ nǹkan oṣù tóbìnrin ṣe àládà rẹ̀ tó bá ti dá dandan ni fóbìnrin kó wẹ̀ wọn nìfàásì àti ẹ̀jẹ̀ bímọ. Fadhil mu'mini idan qata'a damul haidi wan nifasi wajaba al-ghuslu bí ẹ̀jẹ̀ bímọ bó bá ti dá lára obìnrin dé gbogbo ọjọ́ tó bá dá gbogbo àsìkò tó bá dá gbogbo wákàtí tó bá dá dandan ni fóbìnrin kó lọ lè wẹ̀. Fadhil mu'mini kódà wal haid àti ẹ̀jẹ̀ nǹkan oṣù aládà obìnrin tá máa ń ṣe dandan ni kásìkíni kí wọ́n lọ lè wẹ̀. Fadhil mu'mini ẹ̀wá rí ká wá sọ pé ìdájọ́ haidọ̀ àti nifas ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Bó o lóbi sí máa ń ṣe haidọ̀ ọjọ́ wo ni máa wá bó o ní ṣe máa wá ìgbà wo ló lè wá tí ó ti dà ṣe jù àbọ̀ gbọ́ ìgbà wo ní díṣẹ́ àádọ́ ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ àmọ́ nínú tí máa ń sọ ìwẹ̀ di ọ̀ranyàn fún yàn Fadhil mu'mini òun ní nkìtọ́wù àlháìdì wan nifasi ẹ̀jẹ̀ bímọ tó bá ti dá ìwẹ̀ di ọ̀ranyàn ẹ̀jẹ̀ menstruation tó bá ti dá ìwẹ̀ di ọ̀ranyàn ó di mélòó mọ́mìnì ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun ni alimout fún mọ́mìnì alimout alimout fa inna li fika àtàwọn náà gbogbo ẹ̀ka ìtàbá ọlọ́run dákun mọ́ fi kúta yọ pa wá o ọlọ́run dákun mọ́ bá mọ̀ sí wá o ọlọ́run dákun ṣàánú wá o ọlọ́run dákun dọ́tí wá o ọlọ́run dákun mọ́ dáwà dára wa bọ́lá agbára àtàṣẹ rẹ̀ Fadhil mu'mini alimout ikú la ilaha illallah ọlọ́run dákun sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo aládágbádá kú kò sẹ́ni tí ò ní kú Fadhil mu'mini a kì í fi kú yọ̀yàn a kì í fi kú yọ̀yàn bó tilẹ̀ òkè yọ̀ sá fún kú tó ìyókù yọ̀ kan náà ni. Bí yẹn bá kú ìwé dọ̀ra yẹn. Bí yẹn bá ti kú ìwé dọ̀ra yẹn. Ìdarí ìbéèrè wa tẹ̀sí wá àdàlùkọ́ sídi. Àwọn Fadhil mu'mini àwọn àfà wọ́n ní fàyídá máa tẹ̀lé mùsùlùmí tí mùsùlùmí bá kú mùsùlùmí lọ́kùnrin ni àbí mùsùlùmí lóbìnrin àbí lọ́mọ èké àbí lágbàlagbà sọ ọ̀tún àti jẹ́ mùsùlùmí àbọ̀ ọ̀gbọ́ èèyàn bàlágà kọ̀ bàlágà ọ̀mọ́ sọ jẹ́ mùsùlùmí ni ọ́ ìdá máa tẹ̀lé mùsùlùmí tí mùsùlùmí bá kú àbọ̀ àwọn ọmọ mi ní ọ̀gbọ́ wọn ní wàjábà tàbí sílò wọn ní dandan ni fún káwé àbọ̀ ọ̀gbọ́ dandan ni wíwẹ̀ rẹ̀ jẹ́ alámọ́ni àdọ́rà àwọ̀ bí ìjìmá ìlú mùsùlùmí gbogbo àwọn tó bá kú sí lọ́wọ́ dandan ni kó wẹ̀ ó kò bá kú sí lọ́wọ́ ẹ̀ tètè gbọ́ kú ẹ má fi ráre Fadhil mu'mini ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ti máa wẹ̀ kú mo ti sọ pé gbogbo ọjọ́ àlàárúbà ọ̀rọ̀ ẹ̀sìn là máa sọ Fadhil mu'mini kódà mo fẹ́ mú kan pé a máa sọ nípa hayatu rasuli wa sahaba àbọ̀gbọ́ hayatu rasuli wa sahabi yìí àmọ́jọ́ fún wọn náà àwọn àmọ́jọ́ wá sí fọ́jọ́ kan àmọ́ ní gbogbo ọjọ́ Wednesday báyìí ní tá a máa sálábà pàdé òun ni ọ̀rọ̀ nípa ẹ̀sìn Fadhil mu'mini fàyídà mata al-muslimu ìkẹ́lẹ̀ karùn-ún tí máa sọ ìwẹ́dọ̀ ọ̀ràn yàn ní ikú àwọn àfáàní bí mùsùlùmí bá kú wajaba taghsiluhu ala man hadarahu dandan ni wíwẹ̀ rẹ̀ jẹ́ fún gbogbo àwọn tó bá wà ní sọ̀ráǹdì rẹ̀ ọmọ wà lẹ́gbẹ̀ẹ́ òbí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ọkọ wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ àwọn tó súnmọ́ fámìlì bókù bá ti kú dandan ni fún wa káwẹ̀ illa shahid Fadhil mu'mini illa ash-shahid àfẹ́ni bá kúkú ṣàhídì nìkan ló yà kú Fadhil mu'mini ọ̀gbọ́ ẹni bá kúkú ṣàhídì fa innahu la yuksal wọ́n ní àkíwẹ̀ ẹni bá kúkú ṣàhídì àkínwẹ̀ ẹrú wọn àwọn kú wo ni wọ́n ń pè ní kú ṣàhídì èèyàn lèmi àyẹ̀kọ́ lèmi òkú sójú ogun wọ́n lèmi òkú síbi kíní kan ọkú síbi kan ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ njọ́ ọjọ́ àlàrúbá báyìí náà láàmú lọ́jọ́ kan Fadhil mu'mini ọ̀fẹ́ ká máa mọ lóyè ọkọ̀ kan ni Fadhil mu'mini ọ̀gbọ́ ẹni bá kú ṣàhídì fa innahu la yuksal wọn là níwẹ̀ báyìí yóò kìfàn wọn ni a fàṣọ sí i la àbọ̀ ọ̀gbọ́ a kàn fàṣọ sí i la lásán wàyú dìfàn a sì sin sínú lẹ́ẹ̀lẹ̀ fídì máa yìí tòun tẹ̀ jẹ́ ara rẹ̀ náà ni ẹni bá kú sójú ogun lápèjúwe
wọn ni wọn kú sójú ogun tó Ọlọ́run ọba ni wọn lójú ogun bí àwọn sàábé tó kú sójú ogun á sìn ta sọ á sìn tẹ̀jẹ̀ níta sọ́sọ́ o tẹ̀jẹ̀ ara rẹ̀ àdéfọ̀ àbá àwọn mẹ́rin wọ́n ní ní anadimáàwù wọ́n ní torí pé ẹ̀jẹ̀ ti ń bẹ lára ẹni tó kú sójú ogun yẹn o wọ́n ní sáwùfà tashhadu lahu inda Allahi yawm al-qiyamati wọ́n ní ẹ̀jẹ̀ wọn náà jẹ́rìí fún lọ́jọ́ al-qiyama bí a ẹ̀jẹ̀ wọn gangan ni yóò jẹ́rìí fún lọ́jọ́ al-qiyama ẹni yìí tán sójú ogun ni o àbá àwọn mẹ́rin ọ̀tán sójú náà ni o àbá àwọn mẹ́rin wọ́n ní wa yakunu laha àbọ̀gbọ́ rihun atyabun min rihil miski wọ́n ní ẹ̀jẹ̀ tí ó wà lára ẹni tó sójú ogun yẹn ká wá sí tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn yóò padà mọ́ wá jẹ́ tùràrí fún yóò máa jẹ́ pẹ̀fún fún yóò máa jẹ́ lọ́fíńdà fún lọ́fíńdà yẹn yóò wá lóòórùn ju tùràrí àlùmísìkí lọ. tafaqqa ìyẹn ilé ẹ̀ka àrùn nù tá a máa wẹ̀ nínú sùlámù tí ìwẹ̀ jẹ́ ọ̀rọ̀ yẹn fún ẹlẹ́ẹ̀kẹrin sọ́ọ̀rì I'm sorry ẹlẹ́ẹ̀kẹrin ẹni bá kú dandan ká wẹ̀ lọ́jọ́ mùsùlùmí. Abábìnrin mọ́mìnì ẹlẹ́ẹ̀ka àrùn àbámọ́mìnì ọ̀gbọ́ ẹlẹ́ẹ̀ka àrùn ẹni tá a tọ́ yẹ pé dandan ni fún kọ́ wẹ̀ mújì bá tòló gúúsùlì àwọn tó yẹ pé dandan ni fún wa kí wọ́n lọ lè wẹ̀ ẹni ẹlẹ́ẹ̀ka tí ìwẹ̀ dọ̀rọ̀ yẹn sí abámọ́mìnì tí ìwẹ̀ dọ̀rọ̀ yẹn fún ẹni ẹlẹ́ẹ̀ka àrùn ni àlìkáfíù àbọ̀ ọ̀gbọ́ àlìkáfíù ìdá àsìlámà ẹni bá jẹ́ kèfèrí ẹni tí ì bá jẹ́ abọ́gibọ̀pẹ̀ ẹni bá jẹ́ kìrìsìtẹ́nìtì àbí ń bọ ná gbogbo ẹ̀sìn tó bá ti ń sìn tí ì bá sí ìsìlámù tó bá ti fẹ́ bá ìsìlámù àwẹ̀ àbá mọ́mìnì jẹ́ sáré yẹn kẹ́lẹ́ kan gbólóhùn táwọn yẹn máa ń sọ pé ẹ̀sìn ìsìlámù ká ní kìrìsìtẹ́nì ní ìsìn ká sọ pé ẹlẹ́sìn kejì ni wọ́n káwá ní kì í sọ̀rọ̀ àwọn tí ń sọ bẹ́ẹ̀ wọn ni wọ́n sọ̀sọ̀kùsọ̀ ẹni bá ní kìrìsìtẹ́nì ẹ̀sìn kìrìsìtẹ́nìtì kì í ṣe ẹlẹ́sìn kejì ẹ̀sìn kejì ni wọ́n o àbá mọ́mìnì ọ̀gbọ́ ẹ̀sìn kejì ni wọ́n ẹ̀sìn abọ́gibọ̀pẹ̀ ẹ̀sìn kejì làwọn náà gbogbo tí ń jẹ́ ẹ̀sìn làwọn náà àmọ́ èyí tá à ń pè lẹ́sìn tọ́lọ́wọ́n bá faramọ́ ní ìsìlámù tá a máa wínú ní tó já máa bẹ́ẹ̀ nìkan lọ́ni inna dina inda Allahi al-Islam ọlọ́ni dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba òun ìsìlámù títúmọ̀ pé ẹ̀sìn pọ̀ àmọ́ èyí tọ́lọ́wọ́n bá mú nínú rẹ̀ òun ìsìlámù ẹ̀rí àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni wà mọ́ ìyẹ̀bùtágì gọ́yẹ̀rọ̀lì ìsìláàmì dínà ọlọ́ni ẹni tó bá tún lọ lè mú ẹ̀sìn míì lẹ́yìn ìsìláàmù láti máa ṣìn ọlọ́ni fàlàmù yòókè bá dàmẹ́nu ọlọ́run là nígbà títúmọ̀ pé ẹ̀sìn pọ̀ àmọ́ èyí tọ́lọ́wọ́n bá fọwọ́ sí òun ìsìláàmù. tafaqqa ẹlẹ́yẹ̀ká àrùn ẹ bá jẹ́ kèfèrí. fa inna li fikiha. ọba ti gba ìsìláàmù dandan ni kọ́ wẹ̀. ìyáálé ìbéèrè wà tẹ̀kí wá dẹ̀lùkọ́ sídi. Abábìnrin mọ́mìnì àwọn afọ àwọn ní àlìkáfíù wọ́n ní kèfèrí ìdá àsìlámà nígbà tó bá ti gba àsìlámù wọ́n ní wàjábà àléyìí ayébi tàsílà wọ́n ní dandan ní fún kọ́lọ̀ yíwẹ̀ dandan ní fún kọ́wẹ̀ wọ́n á ní kí ẹ̀rí wa ààrẹ ìgbàlódé lànà ibẹ̀ Muhammad wọ́n ní ẹ̀rí wa níbi dẹ̀lí ní àdìsí kọ́ìsì bú ní àásìm arákùnrin náà pè ní kọ́ìsì ọmọ àásìmù Abábìnrin mọ́mìnì wọ́n ní ìyìn àsìlámù àbọ̀gbọ́ wọ́n nígbà tó bá àsìlámù àmọ́ràn òun nàbí ànábì àmọ́mọ́ wa pa láṣẹ àmọ́ ọmọ méjì ọ̀yọ́ ànábì àmọ́ràn òun nàbí yìí ànábì pa láṣẹ pé à ń yẹ kìtà sílà kọlọ̀ lè wẹ̀ àwọn ọmọ mẹ́ni ànábì pa láṣẹ kó ti kí ni ọwẹ́ kọ́ìs bùnà àásìm nígbà tó bá àsìlámù tán ànábì wa pàṣẹ fún pé lọ́ọ́ lè wẹ̀ o a kì í ṣe ìsìlámù pẹ̀lú àbọ̀gbọ́ a kì í ṣe ìsìlámù pẹ̀lú ẹ̀gbin ọwọ́ àlọ́lẹ́wẹ̀ ní ọ̀mọ́ tẹ́lẹ̀ wà á lọ́lẹ́wẹ̀ báyìí bọ́bá ti wá wẹ̀ wà náà dìgẹ́ ni ọwọ́ adẹni mímá ọmọ mi ni ọdẹni kí n mọ̀ pé ọdẹni mímá ọlọ́mọsá yọ ní sí gbogbo wa wọlé agbára ọlọ́run àti àṣẹ rẹ̀ Masha Allah la quwwata illa billah. Abábìnrin mọ́ mi ni níparí níjọ́ mẹ́jọ náà àmọ̀ kọ̀tínú ọ̀rọ̀ yìí lọ àti àwọn márùn-ún tí ìwẹ̀ di dandan fún òun láti kà yìí ẹ wá já gbọ́ bò láti máa wẹ̀ gan kẹ́yìn fìyà tó dìbò sílẹ̀. Abábìnrin mọ́ mi ni báwo ni a ṣe máa wẹ̀ ọ̀ ká sì kò sóni ẹ̀ di ọjọ́ mẹ́jọ àfáwọn mẹ́ni kílókíló rò lórí ẹ̀ èwo ló rò àfáwọn mẹ́ni ká sọ di ọjọ́ mẹ́jọ inṣàlá lórí ìjọ àlàrúbá ọjọ́ mẹ́jọ inṣàlá bẹ̀rẹ̀ tí láì tààlà wà ìrọ̀dà tí ẹjá pàdé ara wa bá lẹ́kṣọ̀ wa wà lẹ́jọ́ Monday
lecture wa wà níjọ́ Tuesday lecture wa wà sí wà níjọ́ Wednesday bọ́ ọjíjọ́ Wednesday yẹn la máa sọ̀rọ̀ nípa àhàkámù àṣàríyà àwọn òfin ṣẹ̀ríà ìsìláàmù tó bá ti jọ máa fi kí wùdí fún àwọn mẹ́ni tó bá ti jọ máa fi kí wùdí la máa sọ níjọ́ àlàrúbá inshallah àtúnmọ́jọ́ kan náà àmà àti ìfi gígùn yìí la máa sọ̀rọ̀ nípa hayatul rasul wa ashabihi ìsẹ̀mí ànábì Muhammad àtàwọn sọ̀hábà rẹ̀ táwọn ọmọ sọ̀hábà kọ̀ọ̀kan táwọn ará wọn kankan dì mú tí wọ́n máa jẹ́ sí pé àwọn náà máa emulate láti ara wọn a máa rí àwọn àríkọ́ṣe a máa kọ́ọ̀sì wọn ọlọ́mọṣàlẹ̀ ní ṣíwá lágbára àtàṣẹ́rẹ́ wala masha Allah la quwwata illa billah orí tẹ́lẹ̀ ṣe tí ó dàbí gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa ní kẹ́ ṣe ẹ̀ prógámù yìí káwọn yóò jẹ àǹfààní rẹ̀ inshallah bí kúrò tó dáyé tí aláwọ̀ àdọ́dá ti níjọ́ mẹ́jọ pẹ̀lú ògbó ọlọ́run a máa pàdé níjọ́ làrúbá ọjọ́ mẹ́jọ a máa pàdé ara wa tá a máa ṣàlàyé fúnra wa nípa báwo là á ṣe máa wẹ̀ gan Abdul Mumin báwo ni à á ṣe máa wẹ̀ á sọ fúnra wa níjọ́ náà ẹni fẹ́ wẹ̀wẹ̀ kankan ìwẹ̀ ọlọ́sẹ̀ tó sì tún fẹ́ wẹ̀wẹ̀ ìsìláàmù èwo lákọ̀ọ́kọ́ wẹ̀ sí ìwẹ̀ ọ̀sẹ̀ lákọ̀ọ́kọ́ wẹ̀ ni àbẹ̀wẹ̀ ti ìsìláàmù ọlọ́run jáme bẹ̀rẹ̀ àtàláfíà wọ́n fi kú tẹ́lá pa á má fàmù síwá o lọ́dún tó lè àbúrò ọlọ́mọdé bàjẹ́ Nigeria Islamic latest lecture tí mo gbà á fàmù mí ni Nigeria latest Islamic lecture ọlọ́mọṣàbà àgbàdo àwọn àfọwọ́n mọ́tò jámì àwọn ni wọ́n ní ọlọ́mọṣàbà yọnu sí wọn kí wọ́n máa bẹ̀rẹ̀ àdàmọ́ fàmù sí wọn o amínà àwọn ọmọ bá gbé búgàmù wà yìí ní gbogbo Abdul Mumin wọ́n ti ṣàdúrà fún wa káwọn ọba wa gbé ní gbogbo ọjọ́ Wednesday báyìí yóò máa wá jẹ́ program àmọ́ pé ní ìmọ̀lọ́lá díìnì bá ń kọ́ nínú akẹ́kọ̀ọ́ mọ́. ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ògbé. ìmọ̀lọ́lá díìnì ọgbọ́n ọ̀rọ̀ tó lọ bá ọlọ́mọdé ọba jẹ́ o gbogbo ẹni tó alóòtú láyé gbogbo ẹni mo kí ìyọ́ ní kankanlẹ̀ láyé kí ọlọ́mọdé ọdún sọ gbogbo wa wàlá amínà wàlá la hawla la quwwata la hawla la quwwata la hawla la quwwata gbogbo àwọn jẹmọ́ wa lórí ọba ń sànú kó wa wa àtàwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń wọlé àtàwọn tá a ti dé tipẹ́tipẹ́ mú sọ̀rọ̀ ní sọ gbogbo wa wàlá amínà wàlá amínà wàlá amínà ọ̀rọ̀ ẹ̀sìn lásán lónìí o ọ̀rọ̀ ìwẹ̀ wíwẹ̀ nínú ìsìlámù lásán lónìí yìí àwọn òwò ni ìwẹ̀ jọ̀ràn yàn fún láti gbọ́ yìí ẹ wá bá ń ṣe ẹ̀rẹ̀ gbogbo ọ̀hún yọjá àlùbáríkà rẹ̀ ọlọ́jà ọ̀nà àlùbáríkà o wàlá amínà nàìjíríà tù náà nínú báwọn yóò fà mọ́ mí nì. Najatu la ilaha illa amínà. la ilaha illa. subhana rabbika rabbil izzati amma yasifun. السلام على المرسلين والحمد لله رب العالمين. روضة الأبرار اللهم آمين.